So gbogbo yín lè máa pariwo omoge saidat lórí social media lórí TikTok náà ẹ fi wọ́n ṣe topic IG gbogbo ẹ̀ là ń rí ẹ fi wọ́n ṣe topic ẹ jẹ́ n sọ fún yín kò sẹ́ni tí àdánwò lè bá ọmọ ọdún mélòó ni wọ́n màmá 53 years ṣé kọ́ máa dòkó ni yes ṣé kọ́ máa dòkó ni ìyá 60 gan dòkó ẹ̀yin tẹ̀dẹ̀ ń bú ẹni yìí tẹ̀ ń yọ wọn tẹ̀ ń sọ kíníkan tẹ̀ ń bú wọn ẹ̀yin yìí ìwú tá a bá máa wádìí lọ wádìí bọ̀ ẹ̀yin dó ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ ọmọ yín ẹ̀ ń dó wọn so kí ló wà ń bẹ́ẹ̀ wọ́n ṣe mistake nìyẹn wọ́n àbọ̀ gbogbo ilé ìtọ́ láìfẹ́ dẹ̀ ṣe kíní kan ọ̀rọ̀ yóò kàn wá no kò kàn wá jùjù àwọn ọmọ wọn gangan ló kàn àwọn ọmọ wọn gangan ló kàn ojú ò lẹ́fẹ́ káwọn èèyàn máa fi wọn àwọn ọmọ wọn that is it ẹ̀wọ̀n kan tí yẹn ń ṣe gbogbo yín tẹ̀ wọ́n á sọ pé ẹ̀ tètè take a personal agbára ìyá 60 ìyá 70 gan ṣì ń dóko bọ́ lórí burúkú tó ta fídíò wọn síta yẹn tálálẹ́ bá ní kó dáa fún ẹ aláàrọ̀ níjẹ́ kó dáa fún ẹ bó bá ṣe ń ṣe láyé yìí o ní rí nǹkan gidi ṣá láyé bọ́ lórí búkú ọkùnrin náà tó sẹ́ndì kan sí ẹ náà tó dẹ̀ save ẹ̀ sórí fún àbíwọ̀ ló dẹ̀ fi wọ̀n ìyàwó ẹ̀ bàbá kò ní dá fún yín o ayé yìí ti bàdé ẹ̀ ń ṣọkùnrin o tó bá jẹ́ pé ilẹ̀ fi wọ̀n ìyàwó yín o àbí ìyàwó yín kọ́ mú fóònù yín ó dẹ̀ mú fóònù ó dẹ̀ send ẹ̀ sí public ní kékeré bo ìwòwò obìnrin ẹgbẹ́ ẹ̀ náà ó wà very very wrong mọ́mì ẹni tán pa ni tó bá jẹ́ mi ní àti saidat ọmọ àti saidat ni ẹ̀wọ̀n ló máa kú sí ẹ̀wọ̀n òun ló máa kú sí ṣó lórí burúkú nìyí ni kí nǹkan máa ti ṣẹlẹ̀ ẹ ti máa gbé núdùsì ẹ máa gbé ìwòwò obìnrin ẹ máa gbé síta ìwòwò obìnrin ẹgbẹ́ yẹn ìjọba àwọn ọkùnrin kan tẹ̀ máa ń ṣe gbogbo yẹn ẹ̀yin obìnrin náà lè máa ń ṣe gbogbo rọ́bìṣì yẹn kó dáná o kí báwo lẹ ṣe fẹ́ kí wọ́n máa fi o báwo lẹ ṣe fẹ́ kí wọ́n máa fò ẹ̀yin olórí burúkú náà tẹ̀ ń ṣe láìfù tẹ̀ ń sọ kí ọmọge saidat wọ́n kí ní kankan ọmọ lórí train kí ló kàn yín bẹ́ẹ̀ ẹ̀yin yìí gan worst ẹ̀yin tẹ́ ń tán life fan ti yẹn gan fún mọ́mí yẹn gan ẹ̀yin gan worst ayé tí yín gan ti bàjẹ́ ẹ̀yin gan ṣe nǹkan tó worst kò dẹ̀ sẹ́yìn dáadáa wọn ò lè bà bẹ́ẹ̀ ni kò sẹ́ ó dé bá wọn lé ní kò mọ ẹni tó máa kàn lọ́la mọ ara wọn ṣòkúta wọ́n lè dòkó ẹyẹ sọ kí ìyá 50 something years wọ́n ṣe kíní kan wọ́n fọyọ́ tẹ̀yọ́ ṣe wọ́n lè dòkó 50 something years wọ́n ṣì ń dòkó olórí burúkú ni dẹ̀ fẹ́ pa wọ́n ẹ fẹ́ pa àǹtí aláǹtí ẹ fẹ́ pàyà yẹn ẹ̀yin olùṣàlàyé owó ẹ wo mọ́mí saidat bí ọmọge saidat mọ́mí ẹ wo ẹ má wọ ẹni tìǹú ó ti ṣẹlẹ̀ nìyẹn life goes on ó dé bá kìnìún kan márùn ní máa ń sọ ó dé bá àwọn tí whatsapp yìí gan ṣé tiẹ̀ náà bọ́ta ni so kẹ ẹ má wọ ẹni tí olóyìn búkú làwọn èèyàn láàrin ọ̀sẹ̀ kan sí ó ti tán ṣe ti gbọ́. ìṣirò òun lọkọ dídó kí ni mo wí ìṣirò òun lọkọ dídó ṣe rí pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ rí pé mò ń ranjú ni tẹ́ ẹ bá ti ń fẹ́ married man tẹ́ ti ń send noodles yín sí wọn ẹ gbìyànjú àti ní tiwọn lọ́wọ́ ìyàwó mi ló send ọkàn mi ẹ gbìyànjú àti ní tiwọn dání àìbámọ̀ tíyàwó bá ní pé orí òun wọn dàrú láàrin tó bá mú fídíò yín tó bá fọ́n síta ẹ mú tọkọ ẹ dà sí gbòòrò kó di woro sí woro eléyìí ò sọ̀rọ̀ obìnrin làtà obìnrin ṣe ti ṣe èrè ni ẹjọ ṣé oko lọ́dún náà ṣe pààyàn ni ṣé wọ́n pààyàn ni I don't know the woman no me share the video yẹn ṣàtì yẹn clean at 55 55 kọ́yàn rẹ̀ dúró báyẹn àti yẹn clean wàláì ká máa fi rí 2 or 1 week sold out ni wàláì at 55 mo ṣọ́ àpẹẹrẹ tó wà lẹ́gàn fáìn tó yẹn ara kan tó fi ń dùn nìyẹn ṣé wá rí yẹn because tí mo lọ kọ́ nìyẹn o I'm not making a video pé mo support pé nǹkan táǹtì yẹn ṣe torí táwọn máa lọ táwọn máa wí bọ̀ náà àǹtí tí èèyàn bá ti ń dàgbà èèyàn máa ń yógun jà ni yógun jà tí èèyàn bá ti ń dàgbà èèyàn máa ń yógun jà ni yógun jà rárá ṣé rí ọkùnrin tí ẹnu ò bá ti ká ilé ẹ̀ wọ́n yàn lálẹ́ ọkùnrin tí ẹnu ò bá ti ká ilé ẹ̀ ẹ má yàn lálẹ́ n kò wọ́ tiẹ̀ wọ́n á sọ̀yàn sí porobo ni wọn wọ́ tiẹ̀ rárá so ẹ̀yin gan ẹ̀ yógun jà tí ẹ bá ti ń dàgbà ẹ máa ń yógun jà ni àǹtí ẹ̀yin náà ẹ yógun jà ọ̀tọ̀ tún nìyẹn ẹ wọ́n promotion orí burúkú mọ mi ẹ wá fọ́ yín síta ẹ lọ sí kíní kan pé kíní kan lọ wò mẹ́ ẹ lọ kíní kan tẹ́ bá ti rí obìnrin tó bá ti ń kanra mọ́ obìnrin ẹgbẹ́ tó bá wà ní problem kòrókòdó ni yes ara ń kan yín ní ṣẹ́rí tí obìnrin tí ò ráyé gbé tí ò rí ilé ayé wá táyé ti sú a miserable woman nìkan ló lè set another woman up for drag enough has been done the video is outside why the promotion ṣe fẹ́ kàn pa ni
ṣé kó lọ kú ni ẹ stop ẹ náà kó ló dùn náà kó pààyàn náà ṣé fẹ́ kàn pa ni ṣé fẹ́ kàn pa ṣé kó lọ kú ni what why what's your gain kó tó jẹ́ pé tó obìnrin kan bá ti wà ní mess gba that is when you want to sit and tear them apart ẹ̀rù yín bà mí o ẹ̀rù yín bà mí. Do you know what it takes kí video èèyàn wà ń ta? Do you know how she I wonder do you know how she is what she's doing? Do you know how she's feeling? Òun máa kọ́ fẹ́ yàwó níyàwó òun máa kọ́ fọ́kọ lọ́kọ òun máa kọ́ ẹ tẹ̀ ní sùúrù ẹ wá náà ó dá àwọn tó single sí kíni kọ́ ṣe kíni kọ́ lọ ṣe kíni kọ́ ṣe ṣẹ́ni táwa kan bá ní fẹ́ married man wá ṣe kíni kọ́ is because we don't want drama. It's not because abẹ̀rù àwọn ìyàwó no some of us we just want to stay out of drama. But posting somebody's nude picture wàhálà àǹtí yẹn fine tó yẹ kó lè fẹ́ gbọ́ ọ̀rọ̀ ọ̀tọ̀nà kọ́ wọ́n dúró re at 55 kéèyàn dúró báyẹn body yẹn wọ́n ń fowó rà 55 kọ́yàn dúró báyẹn mo fún wọn 2 weeks sold out ní wàláì ẹ wá ń pariwo wọn fẹ́ fún wọn ṣe kíní kan all of a sudden gbogbo yín ẹ lè date married man mọ́ ẹ lè ṣe kíní kan ẹ ní máa kọ́ òun ló máa kọ́ fẹ́ married man ṣó pààyàn àwọn married woman tó jẹ́ pé àwọn ni another problem wàá rí married woman kan á dẹ̀ máa bá another married woman drag inú ilé ẹ̀ àìmọye àwọn married woman tó jẹ́ pé torí wọn ni married woman mi fi frustrate ìyàwó ẹ̀ tó dẹ̀ pé married woman to married woman ni ìyẹn tún kọ́ ẹ̀ jẹ̀jẹ̀ àká ẹ̀ kò wá jẹ́ kó jẹ́ pé àwa ọmọlẹ́yìn yín la máa correct content ṣe owó promotion rí burúkú ẹ̀ kàn mọ́ fi kẹ́. Kí ló dé content creator ìsọnù? Kí ló dé motivational speaker ìsọnù láti àná tọrọ woman saidat yẹn ti ṣẹlẹ̀ ó ṣe wá ti ṣe fídíò tó mẹ́wàá kí ló dé motivational speaker ìsọnù àìtí yẹn fáàrin wọ́n clean tẹ̀lé yín dáńgé olórí burúkú nìyẹn òun disgrace woman yẹn ni dídí dé ìsàlẹ̀ yẹn wọ́n pọ̀ fún olórí burúkú nìyẹn. Sọ pé nǹkan tẹ́yìn tí yẹn ṣe dàbí kò dáa. I'm not here to judge. Because some of us are crazy lover. But wọ́n ní àìjílẹ̀ ó ti ṣe fídíò tó mẹ́wàá olórí burúkú nìyẹn. Obìnrin ẹgbẹ́ ẹ̀ wọ́n ju ọ̀rọ̀ ẹ̀ síta nǹkan tó lè ṣe ni pé àìjílẹ̀ báyìí mọ́. If you really care about that, kì í ṣọ̀rọ̀ tó yẹ kó máa sọ nìyẹn. Èpè ló yẹ kó máa gbé ẹni ọkùnrin tó bá ju owó obìnrin síta. Èpè ló yẹ kó máa gbé ṣe olórí burúkú nìyẹn. Ó care fún. Tó bá care fún woman yẹn ni one video is okay. Just one video is okay. Ó ti ṣe video tó mẹ́wàá kí ló dé olórí burúkú nìyẹn. Tí fídíò obìnrin bá jáde sórí internet kì í ṣe ọjọ́ yẹn ló yẹ kẹ́ máa motivate kẹ́ máa ṣe motivation orí burúkú yín. Èpèdè ni. Kí ni mo sọ èpèdè? Ẹ̀yin lẹ́yìn encourage wọn. Wọ́n mọ̀ yìí pé tó bá ti ju obìnrin ẹgbẹ́ yín síta ẹ máa ṣe content bí 1 million lé lórí. Olórí burúkú ojú tọ̀rẹ́ mi ojú òtì mi gbogbo wa lójú tì. Tí méjì obìnrin kan bá ti wà tání gbogbo wa àwọn tó kù gbogbo wa lójú tì. Kẹ́kọ̀ọ́ rí burúkú lọ ó lò ṣì. Ó ti ṣe fídíò tó mẹ́wàá tó 20 kí ló dé? Ó ṣe fídíò kó yá gbogbo ẹ̀yin abiyamọ ayé ó yá gbogbo ọkùnrin tó bá ti ń jù obìnrin síta kó yá wèrè kó ní kó rọ̀jò èpè. You are a useless human being. I dislike you with passion. Tó bá ti ní fídíò obìnrin tó jáde síta lójijì ó yẹ kẹ́ mọ̀ pé ẹni yẹn jù síta láti fobìnrin yẹn ṣẹ̀ sí ni. One video ẹ̀yọ̀ kan ti tó kí ló dé ó wá fi ń gbé views lọ olóṣì ni ẹ́ olóṣì òun ni ẹ́ kí ló dé kí ló ṣẹlẹ̀ ìhòòhò ẹ̀ jáde àǹso ó ti ṣe fídíò tó mẹ́wàá kí ló dé lẹ́nu àná tí ọ̀rọ̀ gbọ́n ìṣẹ̀lẹ̀ ó ti ṣe fídíò wà á ti ṣe fídíò tó mẹ́wàá olórí burúkú ni ẹ́ content creator ìsọnù motivational speaker ìsọnù lóde.